alájà mi wọ̀ láká nìkan tá a rí yẹn nìkan kan eré ni mo máa pè àfi bí mo ṣe dórí tẹ́lí tí mo tún oríṣiríṣi ń bẹ̀ ó ní part 2 ó ní part 3 ó ní part 4 ayé ti bàjẹ́ ṣé wá rí tó fọ́ ní sẹ́mi ni pé Sisi Alágbo ń sọ fún ọkọ pé má ṣọmọ ọlọ́mọ léṣe o má ṣọmọ ọlọ́mọ léṣe o òun ló ń fídíò wọn ló dẹ̀ ti sọ fún ọkọ pé má ṣọmọ ọlọ́mọ léṣe nǹkan méjì lèmi fẹ́ ká wò nínú kíni torí pé mo rí a lot of people saying wọ́n fi pleasure ni wọ́n kàn ń ṣe for fun ni this is beyond fun to èmi o is beyond fun two things ni mo rò mo dẹ̀ rò pé àwọn míì náà lè rò bí mo ṣe rò I did not say I'm 100% right. ẹ̀yin èèyàn wa arábìnrin yìí ó analyse ọ̀rọ̀ Sisi Alágbo ó analyse gbogbo rẹ̀ ó analyse tírísọ̀mù rẹ̀ ṣùgbọ́n ó arábìnrin yìí ó tún bú Lizzy Anjorin ní ìparí fọ́nrán yìí ó bú Lizzy Anjorin nínú fọ́nrán yìí ní ìparí rẹ̀ ẹ̀yin èèyàn wa ẹ fẹ́ arábàlẹ̀ kí ẹ wò láti bẹ̀rẹ̀ sí di ìparí kí ẹ lè rí ti ọ̀rọ̀ Lizzy Anjorin wò. but bí mo ṣe ronú yẹn nìyẹn number one bóyá wọ́n lè sọ fún lady yẹn láti lè gbà á fẹ́ ṣe nǹkan báyìí o bóyá ó fún lówó ó agree ojú kòkòrò jẹ́ kó agree àbí anything bóyá friendship jẹ́ kó agree because mi mọ nǹkan tí táǹtì yẹn náà bá wà yẹn na right sense àlè wọ́n yanra wọn lálẹ́ ká sọ pé wọ́n ti fẹ́ra wọn gbà yẹn wọ́n wá invite wọ kó wá ṣì kẹta àwọn òde agree mo ní àwọn kan tó ń sọ pé lady yẹn gan ó yẹ kó sùn wọn pé wọ́n fojú ẹ̀ síta wọ́n fi síta nǹkan tó mọ́ jẹ lóyò báwo ni ẹni tí mo mọ̀ pé ọ̀rẹ́ mi tó ní boyfriend àbí man friend ṣe máa sọ pé kí n wá sùn tí boyfriend òun àbí man friend òun kájọ máa ṣe tí mo dẹ̀ máa gbà ọlọ́run má jẹ́ ń rí bi so nǹkan tó mọ̀ jẹ́ lóyò kò sí kò lè sùn wọn kankan òun gan iṣẹ́ inú ẹ̀kú kò fi mọ́ra mo ṣáà I'm very sure pé àwọn tó mọ̀ rí máa ti rí ìyẹn lady yẹn fúnra ẹ̀ àwọn tó mọ̀ òun gangan rí fúnra ẹ̀ wọ́n máa ti rí fídíò yẹn so kò sọ̀rọ̀ wípé èèyàn kan kó sún èèyàn kan wọn lè kò sí kankan tó fẹ́ ṣe fúnra wọn kò dẹ̀ sí saint nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta in fact gbogbo wọn ẹran ni wọ́n kí Ẹniọlá Sisi Alágbo tó lè máa sọ wípé má ṣọmọ ọlọ́mọ léṣe bóyá ni òun ṣe pé wọ́n drug àǹtí yẹn àbọ̀ ń rọ́ lọ́tí yó ìkan nínú méjèèjì tí ò bá wá jẹ́ yẹn á jẹ́ pé àwọn méjèèjì àjọpọ̀ ṣe pọ̀ bóyá wọ́n fẹ́ lu ọmọ yẹn Ọlọ́run dáríjì mi bóyá wọ́n ní nǹkan kan tí wọ́n ń ṣe ẹ mọ̀ pé ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbìn wọ́n ti ń bú ọkọ Ẹniọlá pé jìgólò ló fẹ́ kò lówó lọ́wọ́ bóyá wọ́n ti sọ fáwọn méjèèjì wípé tẹ bá lè máa ṣerú nǹkan báyìí o owó yín á máa pọ̀ sí and báwo gan la ṣe mọ̀ pé àǹtí yẹn gan ni first person tó máa kọ́kọ́ bá ṣe because nǹkan tí wọ́n ń ṣe tìdùnnú tọ̀yàyà tó ń rẹ́rìn tó ń ṣe ni so you will know that nobody is forcing them they are doing it willingly and they are not doing it to advertise their business ìgbà tó jáde òun ní tìjú mú wọn tó wọ́n á ṣe ẹ bá bára tẹ́lẹ̀sọ̀mù àgbo àwọn aláìní tìjú tó yẹ kẹ́ lọ dọwọ́ bojú kẹ́ lọ wà níbì kan káwọn èèyàn máa bẹ̀yìn pó tó gọ kẹ́ má dákẹ́ ṣé bó kọ́kọ́ ń ṣe pípé ọ̀rọ̀ yẹn ò dòun kọ́kọ́ ṣe ẹ wá ràgbé tẹ́lẹ̀sọ̀mù pàpà súpé ìgbà tó yá lọ ẹ̀ṣẹ̀ wá lọ kọ́ kíní sórí Facebook pé ẹ̀yin èèyàn ẹjọ́ òun ò lè sùn fọjọ́ méjì nísìn òun ò lè jẹun ta ló gbóúnjẹ lẹ́nu ẹ̀ ìgbà tóun ṣe ṣàwà ń bẹ̀ kò yẹ kó ìfà fóṣù mẹ́ta fún nǹkan tá a rí yìí o fún part 2 tèmi sì rí yìí o kò yẹ kó jẹun because ẹranko nínú èèyàn ní àǹtí Ẹniọlá ẹ ti báyé jẹ́ èmi ò tẹ̀ pítì yín o mo mọ̀ pé ẹ̀ ń wá views ẹ̀ ń wá followers ẹ̀ ń wówó òjijì ẹ fẹ́ máa jẹ́ kó máa rí yín lọ́tún ẹ̀ ń wó kìkì àti rí yín everybody ti rí yín fine but àwọn ọmọ ń kọ́ ṣé ẹ ro tàwọn ọmọ yẹn àwọn ọmọ tí bàbá yẹn ti bí síbì kan tẹ́lẹ̀ ìyẹn engineer Akeem engineer Kọ̀rẹ́ onídòkúdò ẹlẹ́kùn jújú àwọn ọmọ tó ti bí síbì kan tẹ́lẹ̀ ńkọ́ ẹ wá wo nǹkan táwọn ẹ máa rí tó bá lọ sí skul pé a rí dáàdì yín àrí òṣìṣì dáàdì yín ṣe àbẹ́rò pé àwọn ìyá mi máa fi àwọn ọmọ wọn àwọn ìyá tí ò lọ́pọlọ náà wá fi rú ẹ̀ hàn ọmọ pé ẹ wá wo àṣìbí dáàdì ìyá ọmọ skul ẹ̀ lélẹ́yìí tó bá dọjọ́ ọ̀la àwọn ọmọ Ẹniọlá gangan fúnra ẹ̀ tí àwọn ọmọ yẹn bá fẹ́ ṣe nǹkan wọ́n fẹ́ gbé pòtì ìdìbò bìkan àbọ̀ fẹ́ ṣe nǹkan wọ́n sọ pé ìyá yín àti rí fídíò ìyá yín ẹ̀ lè di gọ́ọ̀nà ìṣẹ́jú mélòó lọmọ fi ń dàgbà táwọn ọmọ yẹn gan bá ń rí lórí social media ṣé ni wọ́n máa dùn kò sí nǹkan tẹ́ni Ọlá lè ti sọ fáwọn ọmọ yẹn gan tẹ́lẹ̀ àbí tó fẹ́ sọ fún wọn lọ́jọ́ iwájú pé ó gbóhùn kúrò nílé ọkọ táwọn ọmọ yẹn ò ní sọ pé àmọ́ mi rárá tèmi bá jẹ ọmọ Ẹni Ọlá ìjọ tí bá dàgbà tí bá rí irú fídíò máa kọ ní ìyá I will disown her adójútì ni obìnrin ní yín o àǹtí Ẹni Ọlá láì ṣe pé ò lówó lọ́wọ́ torí ẹ̀ lèmi ṣe ń wò pé kò ṣe fún fọ́n kò ṣe fún ó dàbí pé wọ́n fẹ́ fi ṣe nǹkan kan wọ́n fẹ́ fọmọ yẹn ṣe nǹkan ni àbí wọ́n ti sọ fún wọn níbìkan pé tẹ bá sì lè bá ṣe tírísàn owó yẹn á máa pọ̀ sí kọ́lọ́run má fọ̀rọ̀ lọ́rọ̀ bá tiwa jẹ́
this thing is beyond what we are seeing. Ilé ìkọjá fun, ilé ìkọjá wípé o fẹ́ satisfy ọkọ ẹ̀ àbá lé ẹ̀ nígbà yẹn tí wọ́n ti fẹ́ra. Orí burúkú ò lórúkọ méjì o, orí burúkú ló ń jẹ́. Ẹ wá ní tìjú ẹ tí wọ́n ń tàgbò ẹ tí wọ́n ń ṣe àgbo tírísọ̀mù wa káì.